pé lákọ̀ọ́kọ́ wallahi wal Qur'an al-azim èmi ò ní lọ gé fídíò èèyàn kan lórí báwọn kan ṣe máa ń ṣe fún Mudirul Markaz. Mo rí mi lórí Facebook kò ṣe kí mo wá lọ mú fídíò ẹnìkan mo wá lọ gé bóyá ẹni yẹn ń ṣe kíní bọ̀ mo wá lọ gé láàrin mo wá mọ̀ọ́mọ̀ gé tí mo sì ti gbọ́ ẹni yẹn yé Ọlọ́run ní jẹ́ báwọn ṣe bẹ́ẹ̀ láyé. Wallahi òun ni mo búra yìí o wallahi wal Qur'an al-azim. Ọmọ kan Yẹ́límà àbíjọ́ lórúkọ yẹn jẹ́ òun ló kọ́kọ́ lo fídíò yẹn òun ló lo fídíò yẹn ní ò dẹ̀ mo pé n tó ń sọ kò jọ mọ́ tẹ́mi fẹ́ sọ. Sọ gbà tí mo wá rí wọn pé mo dẹ̀ ti rí àti ní fídíò kan mo ti rí fídíò kan rí tẹ́lẹ̀ wọn á pé fídíò yìí ń takora wọn. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ wá bọ́ sórí mímbàrí tẹ́ wá ní ẹni tẹ́ ń wí kọ́ o ẹ̀yin ṣàlàyé ọ̀rọ̀ àwọn àfáà kan sọ pé pé kò ń ṣe bọ́ àwọn àfáà kan ṣáàfáà sún náà ṣàkàsọ pé kò ń ṣe bọ́ alhamdulillah lẹ́yìn náà sì rí ká kò ń ṣe bọ́ ní kákúnlẹ̀ alhamdulillah. Ṣùgbọ́n yìí ò tẹ̀lé wọn bẹ́ẹ̀ ṣe wá di clear nísìn wallahi alazim kódà mi ò tí rí fún fídíò yẹn wallahi èmi ò ní gé fídíò yẹn mi ò ní gé fídíò yẹn pé mo rí fídíò kan lánàá fídíò Sheikh Imran tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí mímbàrí lódodo wọn àdárúkọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí analysis tèmi ṣe ó ń júwe pé ọ̀rọ̀ yẹn ń ta fàwa bá mi so èèyàn dẹ̀ ní ọ̀rọ̀ oníjọ tẹ́ni kó má mọ̀ òun ni pé ṣùgbọ́n wọ́n ṣègbè ìgbọ́dọ̀ kan ṣègbè ni pé lákọ̀ọ́kọ́ wallahi wal Qur'an al-azim èmi ò ní lọ gé fídíò èèyàn kan lórí báwọn kan ṣe máa ń ṣe fún Mudirul Markaz. Mo rí mi lórí Facebook kò ṣe kí mo wá lọ mú fídíò ẹnìkan mo wá lọ gé bóyá ẹni yẹn ń ṣe kíní bọ̀ mo wá lọ gé láàrin mo wá mọ̀ọ́mọ̀ gé tí mo sì ti gbọ́ ẹni yẹn yé Ọlọ́run ní jẹ́ báwọn ṣe bẹ́ẹ̀ láyé. Wallahi òun ni mo búra yìí o wallahi wal Qur'an al-azim. Ọmọ kan Yẹ́límà àbíjọ́ lórúkọ yẹn jẹ́ òun ló kọ́kọ́ lo fídíò yẹn òun ló lo fídíò yẹn ní ò dẹ̀ mo pé n tó ń sọ kò jọ mọ́ tẹ́mi fẹ́ sọ. Sọ gbà tí mo wá rí wọn pé mo dẹ̀ ti rí àti ní fídíò kan mo ti rí fídíò kan rí tẹ́lẹ̀ wọn á pé fídíò yìí ń takora wọn. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ wá bọ́ sórí mímbàrí tẹ́ wá ní ẹni tẹ́ ń wí kọ́ o ẹ̀yin ṣàlàyé ọ̀rọ̀ àwọn àfáà kan sọ pé pé kò ń ṣe bọ́ àwọn àfáà kan ṣáàfáà sún náà ṣàkàsọ pé kò ń ṣe bọ́ alhamdulillah lẹ́yìn náà sì rí ká kò ń ṣe bọ́ ní kákúnlẹ̀ alhamdulillah. Ṣùgbọ́n yìí ò tẹ̀lé wọn bẹ́ẹ̀ ṣe wá di clear nísìn wallahi alazim kódà mi ò tí rí fún fídíò yẹn wallahi èmi ò ní gé fídíò yẹn mi ò ní gé fídíò yẹn pé kí n lè bá a fi ṣàbòsí fún àbí kí n fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ lójú àwọn èèyàn àbí kí n fẹ́ dìféèmù ẹ̀ là mi ò ní ṣe. So èyí tẹ́ wá wí tẹ́ ń sọ pé kìnnì kan wọ́n ṣe bẹ́ẹ̀ fún yín dáadáa wọ́n ṣe gbá wọ́n ṣe àwo wọ́n ṣe bẹ́ẹ̀ ní mọ́lúdì kan rí wọ́n ṣe bẹ́ẹ̀ ìyẹn ò ń ṣe mí ìyẹn ò bẹ́ mi wí. But ilé ìmọ̀ pé recent ọ̀rọ̀ ni so kìí ṣe ọ̀rọ̀ tó ti pẹ́ ọ̀rọ̀ tó máa sàmì ni. So inú rẹ̀ ní ṣe nǹkan láti torí pé bóyá mo fẹ́ ní viewers Ọlọ́run gangan ti fún mi viewers already látọ̀dọ̀ ààrẹ látọ̀dọ̀ sàtí àkíyè fún torí Facebook níbi ìgbìyànjú mímọ̀ níbi à ń ṣe léyìí à ń kọ́ eléyìí à ń kẹ́kọ̀ọ́ eléyìí à ń ṣe gbá à ń ṣàwò. So wọ́n á ṣe Facebook yìí èèyàn wá sọ pé èèyàn wá viewers lálàlàlà so alhamdulillah. So èyí tẹ́ wá sọ pé wọ́n ń gé kinní yín wọ́n fi bà yín lórúkọ jẹ́ wọ́n fi ṣe lálàlàlà gbogbo ẹni tó bá wo fídíò yẹn rí pé láti bẹ̀rẹ̀ ìgbà tí mo sọ mo ní mo ṣe fídíò yìí mi ò fi mọ́ọ̀kì Sheikh Imran ni o mi ò sì fi ìyẹ̀yẹ́ wọn nǹkan tí mi rí tí mo rí pé ó yàtọ̀ sí ní tá à ń bá bọ̀. So gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gbogbo reaction tẹ́ ṣe yóò máa lọ bá ẹni tó gbé fídíò yẹn kò ń ṣe mí torí mi kọ́ èmi rí mo rí lórí Facebook ni kò dẹ̀ kí n ṣe ọ̀dọ̀ àwọn èmi rí mo kàn rí mi ní mo dẹ̀ farabalẹ̀ gbọ́ wọn bá tí mo gbọ́ náà ni. So ṣùgbọ́n tó yá sí pé nǹkan yẹn
ẹ̀rí ní rí ọba inú jẹ́ ṣe kí ní ṣe gbá òṣàwò ẹ má bínú o èmi ò bẹ́ anybody fa nǹkankan o àbẹ́ anybody fa ọ̀rọ̀ kóòtù àbẹ́ anybody fa ọ̀rọ̀ ọlọ́pàá ìbẹ́ anybody fa ní anything so táwọn yẹn máa sọ di mòdóhùn tí wọ́n máa gbé lóríṣiríṣi tí wọ́n sọ di nǹkan ńlá lálàlà so àwọn oníṣọ̀tá yín ẹnu ọ̀pọ̀ fẹ́ràn mi rárá aslan kì í ṣọ̀tá yín ẹni tẹ́ ẹ bá rí lọ́ta nìkan dé bọ́tà wá àwọn kì í ṣọ̀tá yín kò dẹ̀ sí tó jọ jẹ́ ká ní ìyapa ẹnu òun lọ̀rọ̀ ọ̀rọ̀ oṣù ẹ̀sìn yìí náà ni mi ò sínú fírkọ̀ yìí ẹ̀yin náà ò sínú fírkọ̀ wa so ìyẹn ò sọ di ká múra lọ́ta ẹ̀yin máa ya fáìsìn lágbàńlá tó yá sí pé wọ́n ní fírkọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ìsìlámù náà ló pa wọ́n pọ̀ bọ̀dé eléyìí alùsùn náà ni eléyìí mutasawwifu ni kò sọ wọ́n di oníjà ara wọn kò dẹ̀ sọ di pé ká máa lépa ara wọn so èyí táwa sọ dá nílẹ̀ Yorùbá ń bí tó yá sí pé lẹ́nìkan bá ti sọ kankan tí ò tẹ́ wa lọ́rùn ọyọ kí ọlọ́pàá bá a dá sí èmi ò bẹ́ẹ̀ ní kankan fa kankan ká gbé lọ́lé ẹjọ́ èmi ò bẹ́ẹ̀ ní kankan fa kankan ntẹ́mi rí kódà mo tún kí gẹ́gẹ́ bí àgbọ́yé fídíò tẹ́mi gbọ́ yé sí mo ní àkí ẹni yìí pé àwọn tí ẹ ṣe àmọ́nà ẹ̀lmí ìyá nítorí lọ́wọ́ fídíò dáadáa ní ògùn yìí náà ṣé mo gún yìí ní ògùn yìí sọ ẹ̀ nídìí kẹ́ máa lamẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe lamẹ́ǹtì lórí mímbàrí yẹn àbí ẹ̀ máa fọ́ èsì àbí ẹ̀ máa ṣáà máa kára mímbàrí ẹ̀ ń ṣe mímbàrí ẹ̀sìn ni òun ni so látara àdílé ọ̀rọ̀ mi ṣókí nìyẹn mi ò ṣe láti fi àbí mo fẹ́ ṣe taqlib al-haqq ila al-batil la nígbà tí wàá sọ sí pé orí mọ́ni àjù pé kéèyàn má kúnlẹ̀ kéèyàn kúnlẹ̀ kéèyàn tẹ̀ fún yàn haram makro àbí báwo lẹ ṣe pé tẹ lórí mọ́ni àjù yẹn lẹ ṣe wà so àwọn èèyàn ṣe tún wá mọ̀ pé òbí tẹ́ wà rí o mo wá ṣàdéhùn pé nígbà tí mi yàmọ̀ gẹ́gẹ́ bí ó dá kéèyàn ní insaf gbà kéèyàn tẹ̀ fún yàn la min al-muharramat wala min al-makruhat wala min ash-shirk lọ́dọ̀ tiwa torí pé àníyàn wa ni pé ká tẹríba fàgbàlagbà ká má dúró bọ̀rọ̀ gidi síwájú àgbàlagbà báyìí ìyẹn ò túmọ̀ yìí pé à ń ṣe bọ́ sọ́lọ́hún bá a ṣe gbọ́yé ọ̀gbà tẹ́yìn tí lè gbọ́yé bẹ́ẹ̀ èmi wá ṣàdéhùn pé pẹ̀lú ògbó ọlọ́run fídíò tẹ́mi post tí mo ṣàlàyé lórí ẹ̀ wàláhì mi ò yọ wàláhì tí èèyàn bá ti mọ òkè kí ni mo kí fún ẹni kí ni mo ní àjọ ẹni kò èèyàn tún ní máa pa nǹkan láró ní tí ó bá ṣe ni ó ṣe ọ̀nà tí ó bá tọ̀ ni ó tọ̀ ọ̀nà tó ní kálukú ó bá tọ̀ látọ̀ so èèyàn kì í mú ẹnìkan nípa láti sọ pé àfikún dára tipátipá ní kẹ́nìkan dára wa tipátipá a sì lè dára èèyàn tipátipá láà sọ látara àdé eléyìí gẹ́gẹ́ bí insaf wípé mo ṣe fídíò pé mọ́nájú yín àti mo kí fún yín lórí ọ̀rọ̀ ìnìhìnà òun nìyí o ẹ ti wá jáde pé rárá a sì ń gbọ́yé ni èyí tí ọ̀nà tẹ́ wà rí lọ́dọ̀ tí yín ìnìhìnà sì ní bó ti wà lọ́dọ̀ yín náà ni haram makro shirk so fídíò tí mo fi wá ṣe analysis tẹ́lẹ̀ èmi ò yọ gẹ́gẹ́ bí ìsọ̀fà àti wọ́n ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká má máa ṣe iltibas alhaq bilbatil so ní ṣókí ní ráńpẹ́ àlàyé tí mo fẹ́ ṣe so hada wassalamu alaikum warahmatullahi wabarakatuh.